nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Bismillahir Rahmanir Rahim. Ajaban limani aibali wara yatata abba'u wa uyubuhu min kusriha la tujma'u. Ajaban ẹ wá bá mi wari se ma limani aibali fata yatata abba'u fẹ́ni tó ṣe pé láìfi ọmọ èèyàn ní máa wákì. Ajaban limani aibaliwara yatata ba'un ẹni tí máa tẹ̀lé láìfi ayé ní máa wákàkí ibi tí kálukú kù sí ibi tí wọn ò pé sí ó ṣe mílẹ̀ àdìsí mà fún rentọ́ tó sì já sí pé rú ẹni bẹ́ẹ̀ wà ń yóò búhú min kusuriha la tujma'u láìfi ẹ̀ ń tọ̀hún bí ó pọ̀ dé tírélà ò lè kó tán níbi tí láìfi rẹ̀ pọ̀ dé sọ́tá báyìí ṣé ìntẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ tí ń wù yín kó ṣẹlẹ̀ ṣèbó náà ní tí wọ́n ń ṣẹlẹ̀ yìí báyìí ìtí ń wù yín kó ṣẹlẹ̀ ṣebí ní tí ń ṣẹlẹ̀ yìí àwọn Sàláfì wọ́n ti gbà á wọ́n ti tẹ́wọ́ gbọ́rọ̀ náà àwọn Sàláfì ti tẹ́wọ́ gbà á ẹ sì mọ̀ yí pé kò sí táwọn Sàláfì bá tẹ́wọ́ gbọ́rọ̀ yìí tó tayọ wípé wọ́n ha iná fàfà àgbà wọ́n sì pè wọ́n kèfèrí kálukú yín lẹ mọ̀ bẹ́ẹ̀ tí bàbá mùdírù mọ́rkásì fẹ́ ṣe adamallahu ayatahu wa afiyatahu tí wọ́n fẹ́ ṣe dìfáwù fún tí wọ́n pè ní tàjálí tí wọ́n sọ pé kìí ṣe tàjálí tàjání ni níwọ̀n tí nǹkan kan ò yé wọ́n sọ̀rọ̀ tàjálíyàt ìtọ́ mọ̀ nípa rẹ̀ ìmọ̀ tí ò yí ọ sì gbẹ́nu ẹnu rúrùn rẹ̀ ọgbẹ́ wọnú rẹ̀ ọlọ́fẹ́ dìbọ́nkì ọ̀rọ̀ mùdírù ṣe ń tẹ́ ẹ fẹ́ kó máa ṣẹlẹ̀ ṣe ní ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ ni pé èyí tó dájú ni pé ìtàn Sheikh Tajul Adab àfáàgbà kò sí ọgbọ́n tẹ̀lé dá lè parẹ́ lọ́rin ìtàn tí ò sẹ́ni tí ó mọ̀ ìtàn tí ò sẹ́ni tí wọn ò sọ fún ìtàn tí ò sẹ́ni tí ò gbọ́ ìtàn tó lè pé kò sẹ́ni tí kìí pa àtàdàbíyà àti marikasiya àti zumariya kò sẹ́ni tí ó mọ̀ nítàn yìí kò wá sí ń tá àmọ̀tàn náà sí àmọ́ sí títóbi bàbá òun àti irú ọlá àti irú kàrámà tọ́lọ̀ ń ṣe fún bàbá náà nínú jẹ́ wòlíì Ọlọ́run ńlá mọ́ sí bàbá sì ń sọ ọ̀nà tá a máa gbà sọnù kódà a máa sọ débi wípé àwọn kan wọ́n bá fa àgbà lọ́sàn Ramadan tí wọ́n ń jẹ mọ́sá ẹnu wa ń yà wọ́n wá ń yanu wípé odidi àfà lọ́sàn Ramadan wọ́n ń jẹ mọ́sá kíní kan àbá wa mú àwọn méjèèjì tí wọ́n bá wọn bẹ́ẹ̀ wọ́n wá fún wọn mọ́sá kọ̀ọ̀kan wọ́n ní ká jẹ ìkan jẹ tiẹ̀ ìkejì fi tiẹ̀ pamọ́ kò jẹ ó lọ lè fi síbì kan nulẹ̀ ìgbà tí ó dijọ́ kejì tí ó wò ibi tó fi másà sí ó bá pé Kùránì ẹni bẹ́ẹ̀
bàbá wa ń sọ fún wa pé sọ́ọ́rẹ́ yìí tó jẹun ní kò sí tí ó tó rú lójú mọ́nù Kùránì láyé torí kìí ṣe másà ló jẹ ìwọ tó wá jẹun tó ọ̀dẹ́jànù gbogbo orú nǹkan báyìí ńlá gbọ́ ńlá sì mọ̀ nípa àfáàgbà Maulana Sheikh Tajul Adab eléyìí wá ní mùdírù fẹ́ ṣe dìfáwù fún lọ́dọ̀ àwọn sálàfí torí ibòmí làwọn ó tú sí àmọ́ hatred markasi tí ń bẹ̀lẹ̀ mìíyìn ẹ sì fi sọ̀rọ̀ náà di bá mi ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí ìlọ́wájọ́ kílíà sí gbogbo ayé ìlọ́jọ́ hàn sí gbogbo ayé èyí tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí ìlọ́jọ́ hàn sí gbogbo ayé ipe ìwọ kọ̀ǹpó àtàwọn tí wọ́n rí bí rẹ àníyàn yín sí markasi burú gan ìṣẹ̀lẹ̀ yẹn ló jẹ́ kó hàn sí gbogbo ayé irú àníyàn wo ni wọ́n kọ̀ǹpó àtàwọn tí wọ́n rí bí rẹ irú àníyàn lẹ́ni sí markasi ìlẹ́ni sí mùdírù markasi torí tí ò bá rí bẹ́ẹ̀ ni kò tí ì sí ẹ̀ńtọ̀ ohun tó jẹ́ ńlá káyé ayé tí ó wo kílípù tí bàbá mùdírù markasi ṣe tí wọn ò ní rí pé wàláhì mùdírù ń sọ kàrámà tọ́lọ̀ ń ṣe fún bàbá wa àfáàgbà Maulana Sheikh Tajul Adab ẹni mùdírù ń sọ èyí síbòmí ẹni tó ṣe pé lahu kalamu masmu mùdírù tó ṣe pé tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ wọn live alive ilà àwọn èèyàn tí ó máa wọlé kánà ní live nírú sọ ẹ̀ńtọ̀hún ní gbogbo tí ń jẹ́lẹ̀ Yorùbá tí irú bẹ́ẹ̀ bẹ̀ fún kò sí ìkẹ́kẹ́ mú wá fẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ lè mọ̀ etí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń try láti jára làákàyè kálukú lérí ẹ̀ tí ìfi ń sọ yí pé tẹ́ ẹ bá rí ẹnìkan tí ń bá markasi jà pàápàá jùlọ tẹ́ńtọ̀hún kì í bá sọ ọmọ Ìlọrin markasi kì í tajẹ́ tí o Ìlọrin ló fẹ́ bá jà tẹ́ bá wá rí ọmọ Ìlọrin tí èsè markasi tí ń bá markasi sọ̀tá ẹ lè mọ̀ pé ìjà òwò ní jà tẹ́ bá wá rí ọmọ markasi gẹ́gẹ́gẹ́gẹ́ tó jẹ́ markasi tí tún wá ń bá markasi jà tí ń bá sọ̀tá ẹ mọ̀ pé tí ó jẹ ní wá ẹ jẹ́ ń fọ yẹn lápèjúwe kí n tí ń sọ nínú ọ̀rọ̀ yìí lè yé yín ẹ wo gbogbo tí ń jà wọn sálàfí ṣé àmọ́ ẹgbẹ́ gbogbo lè kéwù kọ̀ọ̀kan ilẹ̀ tí rí sálàfí tó yẹ pé ọmọ lè kéwù tó jáde nínú markasi gangan tó di sálàfí ń bẹ èyí tó jáde nílé kéwù bàbá wa Zuglul ṣe pé fáríwù markasi ni tóun náà jẹ́ sálàfí ó di méjì èyí tó jáde nílé kéwù bàbá wa Waliyullah Sheikh Dawud Abdulmajid Alfanla èyí tó di sálàfí lè kéwù wọn òun náà ń bẹ èyí tó di sálàfí lè kéwù àfáàwà Agboola Al-Mufti Al-Jadid tó di sálàfí lè kéwù wọn ẹsẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ má gbogbo èèyàn má Kutubi tó yẹ pé ilé kéwù wọn ó di sálàfí ń bẹ kọ́dà ní markasi náà dọ̀ tí wá ń yà yín ọmọ tá a kọ́ tó di sálàfí ń bẹ tá a kọ́ ní markasi náà dọ̀ tó sì di sálàfí ṣe rí pé gbogbo àwọn àná tí mo kà kalẹ̀ yìí markasi ń gbogbo wọn yányá ẹ wá wọlé kéwù mi Sumatul Adabiya ẹni tó di sálàfí bẹ́ẹ̀ ilé kéwù Madil Kamali Al-Adabi ilé kéwù bàbá wa àgbà ń wà sí àgbáyé sálàfí bẹ́ẹ̀ Asiari sálàfí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ madarisu pátápátá nǹkan kan tí mo wá fẹ́ kí kálukú lọ lè mọ̀ ní pé gbogbo tí ń jẹ́ àwọn sálàfí tí mo wá kà látòkè délẹ̀ yìí pátápátá kò wá síbi kankan tí gbogbo wọn fẹ́ bú tó tayọ markasi ẹ sọ ọmọlé kéwú Àdàbí tó di sálàfí tí ń bú Àdàbí kẹ́yìn ẹ ti ẹ mú ẹnìkan jáde tó jẹ́ sálàfí tó jẹ́ Àdàbí tí ń bú Àdàbí tó jẹ́ ọmọ súnmúrà tí ń bú súnmúrà ẹ mú jáde
àwọn àfa àwọn ò ní láìfi kò sí láìfi ń lè ké wọn tán lè sọ Madul Arabi Nàìjíríà nìbàdàn ẹ sọ ọmọ lè ké wọn kan tó bú Madul Arabi wọn ò ní láìfi wọn ò ní tí wọ́n ń ṣe tí ò dá bẹ́ẹ̀ náà ni gbogbo tí jẹ́ àmàdárísù níwò bẹ́ẹ̀ wá ní gbogbo tí jẹ́ àmàdárísù nílọ ní tàwà yìí náà ààyè kan ṣoṣo tí kálukú wọn fẹ́ kọjú sí tí kálukú wọn sì fẹ́ bú kí ni wọ́n ta àwọn èèyàn báyìí. ààyè kan ṣoṣo tí kálukú fẹ́ kọjú sí tí wọ́n sì fẹ́ bú òun náà ni markaz òun náà ni mudirul markaz inú kálukú yóò máa wá dùn tàbá ń bú mudiru subhanallah in tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ ju tó yé lọ ẹ mà yí pé nínú ẹni tọ́lọ̀ ń fi ń ṣàánú wa jù nílọrin wàláhì mudiru markazi àti àdàbí àti marikasi àti sòmùrà òdodo lẹ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò yìí wọ́n rẹ́dí àti fọ́ iṣẹ́ tí gbogbo àwọn bàbá náà kí wọ́n fọ́ gbogbo ẹ̀ka kí ló dé táwọn èèyàn ò ronú kí ló dé tẹ́ ẹ̀ ronú wọ́n fẹ́ gbẹ́rù wọn níbi ó wúwo ni gbogbo ẹ̀yin tẹ́ ń yọjú ẹ̀yin ìpẹ́pẹ́ igi tẹ́ ń yọjú ni wọ́n ti mọ̀ pé fẹ́lẹ́ ni irú sáùtù tí ń bẹ fún mùdírù ta ló ní sáùtù màsímọ́ọ̀n tí mùdírù bá ti bẹ̀rẹ̀ tẹ̀fsírì báyìí ẹ wo iye èèyàn tí máa wo tẹ̀fsírì wọn láìfẹ́ ọ̀rọ̀ mùdírù máa kárí ayé ni ẹnìkan sọ fún mi níjó ní ẹnìyàn outside ló wà ó láwọn kan bẹ tó já sí pé ọ̀rọ̀ wọn yóò bá mùdírù tí wọ́n ń sọ wọ́n ti ní áàpù kan tó já sí pé áàpù yẹn làwọn máa fi ń gbé yóò máa translate ẹ̀ direct sédè tí wọ́n tán gbọ́ ni ẹ sọ ẹni tó nírú sáùtù bẹ́ẹ̀ inú yóò máa dùn wọ́n bú mùdírù mọ́ńkàsì wọ́n sì gbá ẹ mọ̀ pé wọ́n gbìyànjú àti bà ayé yín jẹ́ ni ẹ mọ̀ ṣebí tí kọ̀mpó fẹ́ kó ṣẹlẹ̀ ṣebí ló ṣẹlẹ̀ yìí àwọn sálàfí ti wá gbé ọ̀rọ̀ àfágbà báyìí subhanallah dátà àti fẹ́ tán ó dá á close ẹ̀ báyìí àwọn sálàfí wọ́n ti wá gbé ọ̀rọ̀ àfágbà báyìí Mọ̀lánà Sheikh Tajul Adab wọ́n ti gbé ẹ sì máa ń pẹ́ táwọn bá ti ra ọ̀rọ̀ ń kó kò sí nǹkan kan mọ́ ẹ gbàgbé ẹ o Sheikh Tajul Adab náà wọ́n lọ o ẹ gbàgbé ẹ táwọn bá ti ra ọ̀rọ̀ ń kó ẹ gbàgbé ẹ o Sheikh Tajul Adab kèfèrí ni wọ́n o ẹni tó bá kù tẹ́ bàjá torí tajaliyatu tí mùdírù fẹ́ sọ nípa wọn ọní kìí sọ ọní tàjá ní wò pònú tọ̀ ní làákàyè àní làákàyè rẹ ó nídìí kí wọ́n rìsẹ́tì ẹ̀ ìwọ tí nǹkan kan ò yé ó nídìí kí wọ́n rìsẹ́tì làákàyè kọ́ fi mọ nǹkan tí ń ṣe ọmọ tí wọ́n ń pè ní ìmọ̀ ni à ń sọ̀rọ̀ mímọ̀ à ń sọ̀rọ̀ pé wọ́n náà lọ lé kéwú ọ̀tọ̀ ni mọ̀ ìmọ̀ ọ̀tọ̀ ni mo lọ lé kéwú ṣe bí táwọn wí fún yín nù ìlójó ẹ máa sọ ẹ mo fi sọ lánàá tó bá já sí wípé èyí tí ń ru yín lójú ọ̀rọ̀ kéwì náà ní ń ru yín lójú ẹjẹ́ àjọ kó pàdé káàtì ẹ̀ mọ́ta ló jura wọn lọ níbi ìmọ̀ ká mọ́ta ló jura wọn lọ nínú mímọ́ ẹjá mú sí àwọn bàbá yìí kájọ ṣe torí ẹnu erí burúkú tó fi sọ̀rọ̀ yí pé torí because ìmọ̀ ń tó ọ̀rọ̀ yẹn ronú ọpọlọ ni ipe kò tí ì sí ń tọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá tí nǹkan kíkọ rẹ̀ ní jáúdà tó ti tàfà gbà gbogbo ayé ò ti mọ̀ yí pé òpònú ni ọ́ mú àdídì
àdídì àfàgbà mú jáde káwa wa mú Alhaji Bárúkà jáde já fúnra wa lóṣù kọ̀ọ̀kan kẹ́mi lọ lè fi kọ tírà Alhaji Bárúkà kí n ṣe dìrásà bàlàgíyà ń pẹ́ ìwọ náà ṣe dìrásà bàlàgíyà nípa àdídì sọ pé mo sọ lánàá èyí tó sọ lónìí torí mo mí ni ẹ̀ ní o wàláì mo mí ni ẹ̀ tá a bá wá parí tí wọ́n parí tiẹ̀ tèmi náà parí tèmi á wà kó pàdé á tún wá exchange èmi ò wá gba àdídì ìwọ wá gba Alhaji Bárúkà ìwọ wá lọ ṣe èmi ò lọ ṣe dìrásà nàkdíyà nípa àdídì ìwọ wá ṣe dìrásà nàkdíyà nípa Alhaji Bárúkà kọ́ ọmọ ẹntì ń bẹ láàrin méjèèjì Alhaji Bárúkà ló kò sínú àwọn àlàfáàtù Sheikh Adam al-Maruf fi alamil kitaba wa ta'lif àgbáyé kakọ kásẹtẹs ní fùtírà sọ bí tí wọ́n ti máa Sheikh Adam bẹ kò sí kí ló dé tí kìí ta pọ̀ kí ló dé tí ìbínú pọ̀ tó báyìí pàápàá jùlọ ìwọ Kamilu Kompo yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnà ọdítún ọdínà tẹ́ẹ̀bálẹ̀ tí tẹ́ẹ̀bá sọ wípé ẹ̀sì tó dúó náà ni ọdínà bẹ́ẹ̀ bá ti ń darí wá báyìí ẹ máa bá wa náà bẹ́ẹ̀ insha Allah al-karim afáwà Muhammad àdúrà gbèmí Yusuf jazakumullahu kullal khair ọlọ́mọ bá nẹ́fẹ̀ẹ́ albarka ọlá ní Muhammad lọ́dọ̀ọ́lọ́ ẹ̀sìn gan afáwà Abdul Fattah anábì ló nígbà ẹ̀sìn ẹkú gbogbo ẹ̀sìn gan jazakumullahu kullal khair ẹkú mutabaha ẹkú mu'asharatu udiyya Allahu yuhibbukum wa yajzikum jaza'an awfa ẹ̀sìn gan gbogbo yíwa tọ́lọ̀un nẹ́kájọ sí kullu zi ni'matin masud wallahi bó ti rí náà tọ́lọ̀ nẹ́kájọ sí prógámù tààrọ̀ yìí bá kí àmì ọlọ́run ẹ̀sìn àwọn èèyàn wà ní ẹ̀sìn àwọn èèyàn wà ní prógámù ànáà àjọ sí yẹnyẹn ni ọlọ́run ní jẹ́ ma padà sí ibú Al-Imam Isa please I need your number mi ò sọ̀rọ̀ 08030472856 that is my number direct number mi nù ó náà ni WhatsApp number mi WhatsApp number mi náà nù kọ́dọ̀ ó náà tó ní ó pè mí ẹ̀kàn yóò òdu àkọ́kọ́ kó mẹ́ni gbọ́lọ̀ tó mi jẹ mọ́ òdu àkọ́kọ́ ẹ̀kàn yọ kó mẹ́ni ó bá di ó pè mí lẹ́ẹ̀kan náà ẹ ti rí ọ̀dà. Bezis afawa Alfulani Dahoud Adesina jazakumullahu kullal khair gbogbo program àjọ ma ṣe ni ẹni ma padà síbú sẹ́rí Bezis yìí ó kọ́ yí èmi èrí pè dáadáa àmá àwọn eléyìí ma fẹ́ràn Sheikh Adam púpọ̀ ọlọ́run